Hello my yawa, hello about everything. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mi wọ́n kọ́ mi Dòmẹ́yọ̀ ni o. Ní bá yín sọ̀rọ̀ bá ìlú Ìgùà òun ni mo wà. Màá fẹ́ kí ẹ bá wà ní bíbá náà. Yawa, ẹ lè bá wá sí ìwà, ẹ wá sí ìwà. Okay. Yes. Correct. So that wọ́n lè máa rí àwọn èèyàn wa. So. Àfẹ́ Fúlàní ilẹ̀ wa mọ́. Oúnjẹ tiwa ni à jẹ wọ́n pa ni. Bóyá jẹ́. Ìyá mi ẹ tún sọ mà. Ìyá mi ẹ tún sọ mà. Ìyá mi ẹ tún sọ mà. Ẹ tún sọ mà. Kí lẹ sọ lẹ́ẹ̀kan mà ẹni oúnjẹ tiwa. Oúnjẹ tiwa ni àwọn Fúlàní. Àmà. Àfẹ́pá. Ẹ wo ìyá wa 90 years old ni wọ́n 90 years old. 90 years old. Ṣé rí báyìí? Bóyá jẹ́ ni ṣé bóyá ta bọ́pọ́. Ìyá mi màá fẹ́ kẹ́ bá kó bá mi ṣàdúrà fún olúwa mi Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Fún pé wọ́n yọ ọmọ Yorùbá kúrò nínú oko ẹrú. Bàbá tó dáa tó fine. Ó wà pa. Bẹ́ẹ̀ni. Sunday Adéyẹmọ. Ayé kẹ́ máa ṣàdúrà fún un. Kò sí wàhálà kan. Ẹ̀mí àágùn. Àríná. Àrílò. Kò ní táná. Kò ní tálò. Gbogbo ibi tó bá ń lọ láyé yìí a máa pàdé aláàbò. Àṣẹ wá. Gbogbo ẹni tó bá fojú àwọn ìyá mi á gbèdè. Àṣẹ. Má fi ṣoko jẹ. Àṣẹ. Kò ní rí ná. Àṣẹ. Ẹni tó bá sọ pé Ìgbòho ò ní ṣoríire ilé àgbẹ̀ mi. Àṣẹ. Gíga ló máa ṣe pé. Àṣẹ. Gíga ló máa ṣe. Ìyá 90 years old ló ń jọ́sẹ̀ mọ́lẹ̀ yẹn o. Bọ̀tọ̀ wáyé lẹ́kọ̀ọ́ ni ẹ máa ráwọn ìyá yẹn. Tọ́mọ láwọn ní diabetes. Àwọn ìyá Ìgùà lélẹ́yìí o. Àwọn ìyá ìṣòro ìgbà. Àwọn ìyá Ìgùà. Ìgùà ọmọ sóore o ṣẹ́ ẹ̀rín báyìí. Ọmọ lóore o. Àmọ́ sí rere. Láfi rí láìsí ìgbà. Láfi rí ọ̀gẹ̀dẹ̀ jẹ. Ìgbòho òòṣà ó ṣe gbogbo nínú ayé wa ní ìgbà. Ó ṣe Wọ́n gbọ́dọ̀ ní sọ́pọ̀tà yìí náà ẹ bọ́ síbẹ̀. Ìyá mi ẹ bọ́ síbẹ̀. Wọ́n gbọ́dọ̀ mọ̀ pé yes ẹgbẹ́ yìí náà bọ́ sẹ́gbẹ̀ wọn. Ẹ bọ́ sẹ́gbẹ̀ wọn kọ́ gbọ́dọ̀ wọn yes àwọn ìyá wa pẹ̀lú Chief Sunday Adéyẹmọ. Ó yá. Ó ṣá. Bẹ́ẹ̀ni. Àjàmá fi ti bọ́n ṣe. Ìyá mi bó láwa yìí. Kétu láwa Ìgbò olóòdó láwa yìí ọ̀pọ̀lọpọ̀ Ìgbòho. Báwo ni gbogbo àwọn nǹkan ọ̀gbìn yín báwo ni bó ṣe ń lọ báyìí? Lọ́dún wo? Ọdún 2022 ọ̀pọ̀lọpọ̀ Ìgbòho la fi rí pákímú la fi rọ́gẹ̀dẹ̀ la fi rí oríṣiríṣi èso àkókò la fi ń jẹun ṣé ẹni bá ṣe rọ́gẹ̀dẹ̀ láyé àtijọ́ àwọn màálù àti jẹ gbogbo ẹ̀ o bọ̀ ní sáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀ ló pọ̀ báyìí. wọ́n máa ń lé wa pa lóko ni o. kòkó ló wà lọ́wọ́ yẹn ṣé ní kòkó ló wà lọ́kọ́ yẹn. wọ́n ń jẹ́ ká ló ń jẹjẹ tẹ́lẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ Sunday Ìgbòho. ó ṣá iṣẹ́ yẹn ń tẹ̀síwájú èmi ọmọ nǹkan Dòmẹ́yọ̀ náà ni. Àṣẹ. 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 Tí Yorùbá nation tó gba orílẹ̀-èdè á ti kú gbogbo àwọn ọ̀tá Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ṣé ń gbọ́ yàrá? Ìbáyẹ̀yẹ wa o ọ̀pọ̀lọpọ̀ torí àwọn ìyàwó wo lè lọ sóko àwọn ìyàwó lè lọ sóko. Bẹ́ẹ̀ni àwọn lè lọ sóko. Ó yá. Àwọn ọ̀rẹ́ náà ti sá lọ sórí orílẹ̀-èdè bòmí tó ń dáko sí àwọn ọ̀pọ̀lọpọ̀ Ìgbòho ṣá. Ṣẹ́ẹ̀rì. Ọ̀pọ̀lọpọ̀ o. Àwọn olúnìyẹn o. Ọ̀pọ̀lọpọ̀ Ìgbòho ṣá. Pé jẹ́ ni. Àṣẹ. Àṣẹ. Ayé ò ní rí i. Àṣẹ. Kò ní ṣìrìn. Àṣẹ. Agbára Ọlọ́run. Àṣẹ. Gbogbo àwọn tó máa ń kọjá iná wọn ní bọ́sẹ̀. Àṣẹ. Àṣẹ. Ọ̀nà a máa là yìí. Àṣẹ. Ọlọ́run máa kó o yọ. Àṣẹ. Gbogbo ọ̀nà Ọlọ́run máa fi kó o yọ. Àṣẹ. Ọlọ́run máa gbọ́dọ̀ gbogbo ojú. Àṣẹ. Ọlọ́run máa tẹ̀lé gbogbo tó bá ti lọ. Ọlọ́run máa Àṣẹ. tẹ̀lé bẹ̀dẹ̀ ni. Ọlọ́run máa tẹ̀lé bẹ̀dẹ̀ ni. Àṣẹ. Àní wà sí lágbára Àṣẹ. Ọlọ́run. Bẹ́ẹ̀ni ká sí fún ọmọ báyìí. Ìyá mi kí lẹ fẹ́ máa Yorùbá nation? Kí lẹ fẹ́? Yorùbá nation. Yorùbá kí lẹ fẹ́? Kí lẹ fẹ́? Yorùbá nation. No going back. Wé jẹ́ nìyẹn. Àṣẹ Èdùmàrè ṣẹ́gun ìyá mi.